Ọ̀pọ̀lọpọ̀ yín ti accuse mi pé kílé tí mi sọ̀rọ̀ nípa ètò ààbò. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé nǹkan tí mo mọ̀ nípa ètò ààbò ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ gan lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ díẹ̀ fún yín nípa nǹkan tí mo mọ̀ nípa ètò ààbò. Lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá, mo fẹ́ sọ fún yín pé tí màá sọ fún yín pé ó ti ṣẹlẹ̀ rí ńkọ́, gbogbo nǹkan tẹ́ rí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo ẹ̀ pátápátá ti ṣẹlẹ̀ rí. Màá dẹ̀ máa yànnàná ẹ̀ fún yín nínú fọ́nrán yìí, so ó máa gba yín ní ìṣẹ́jú díẹ̀ torí ó ṣe é ṣe kó gùn díẹ̀, ṣùgbọ́n máa gbìyànjú àti gé kúkúrú. Màá dẹ̀ go straight to the point. Kí ni àwọn nǹkan tó wá ti ṣẹlẹ̀ rí ní ilẹ̀ Yorùbá? Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ gangan. Ọmọbìnrin kan wà tó ń pè ní Anna Indra. Ọmọbìnrin yìí wá sí ilẹ̀ Yorùbá ní ọdún 1852. Ó sì lò 17 years ní ilẹ̀ Yorùbá kó tó di pé ó wá sick ní ọdún 1869. Wọ́n gbé padà sí orílẹ̀-èdè England, ó wá kú ní ọdún 1870. Ṣùgbọ́n ọmọbìnrin yìí jàre, àwọn tó máa ń missionary ni, tó máa ń kéde iṣẹ́ ìyìnrere ti Jésù Kristi, òun ni CMS ní ọmọbìnrin yìí ló gbé wá sí orílẹ̀-èdè wa nígbà náà. Ṣùgbọ́n nígbà tí ọmọbìnrin yìí kú, ọmọbìnrin tó kú ní ojoojúmọ́ fún 17 years yẹn, ó ní nǹkan tó ń pè ní diary. Ó sì máa ń kọ nǹkan lẹ̀ lójoojúmọ́, pàápàá jùlọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nípa nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ nípa nǹkan tó wá ṣe àti politics tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ní ìgbà náà. Ẹ má gbàgbé date tí mo sọ fún yín yẹn, wípé ní 1877 wọ́n wá ṣe gbogbo diary ẹ̀. 1877 wọ́n ṣe gbogbo diary ẹ̀, gbogbo àwọn nǹkan tó fojú rí tó kọ ọ́ lẹ̀ sínú diary ẹ̀, àwọn eléyìí tó jẹ́ bí pàtàkì pẹ̀lú date wọ́n wá ṣe síwèé. Wọ́n dẹ̀ ṣe àtẹ̀jáde ìwé náà ní 75 àbí nǹkan kan, but second edition ẹ̀ ló wà lọ́wọ́ mi ní eléyìí tí wọ́n ṣe ní ọdún 1877. Òun ni second edition ní eléyìí tó wà lọ́wọ́ mi. Mo ti send ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ti rí. Kí wá ní àwọn nǹkan tó wà nínú ìwé náà, tó kọ sínú àwọn ìwé náà? Àwọn náà ni mo fẹ́ fi hàn yín nísìnyí. Tí má sì ti fi hàn yín, ẹ máa mọ̀ nípa àwọn tó wà nídìí omi àlàáfíà ilẹ̀ Yorùbá láì figbá kan bọ̀kan nínú. Ẹ má bàa pé nǹkan tí mo fẹ́ sọ fún yín náà fọ́nrán yìí kò ń ṣe ọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ tí wọ́n ti kọ ọ́ lẹ̀ láti ọdún 1877. Òun náà ni ọ̀rọ̀ yìí. Wọ́n ti kọ ọ́ lẹ̀ láti ọdún 1877. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí page yìí. Tẹ́ bá wá sápá ìsàlẹ̀ page yìí, ó kọ síbẹ̀ pé òun ni àwọn Fúlàní ni wọ́n gba Ìlọrin, wọ́n bẹ̀rẹ̀ sí gbàṣàkóso Ìlọrin. Wípé látìgbà tí wọ́n sì ti wá gba àṣàkóso Ìlọrin, second page, wípé wọ́n ti wá gbin oríṣiríṣi èèyàn, òun ni wọ́n ti gbìn sáàrin ilẹ̀ Yorùbá, wípé omi àlàáfíà ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ tòrò. Òun náà lè ń kà lókè yẹn, òun lè ń kà mí báyìí yẹn, wípé omi àlàáfíà ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ tòrò. Nígbà tí ẹ bá tún kà síwájú sí, ó tún wá sọ síbẹ̀ wípé kódà Abẹ́òkúta àti Ìjẹ̀bú wọ́n bára wọn jà, wípé àwọn Fúlàní náà ló sì wà ní ìdí ẹ̀. Tẹ́ bá ka ìwé yìí, ẹ máa rí pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn, gbogbo ẹ̀ pátápátá òun ló ti ṣẹlẹ̀ rí. Ní eléyìí tí mo rò pé ǹjẹ́ àsìkò wa tó láti yára wa ní ọpọlọ tó pọ̀ gidigidi, nítorí pé omi àlàáfíà ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ dàrú. Ẹ jẹ́ kí n kọ sáré padà sí ẹ̀yìn díẹ̀. Ní ọdún 1870 yẹn gangan náà, ní ọdún 1870, that same 1870, òun gangan náà ní Ìbàdàn ni wọ́n bẹ̀rẹ̀ ogun Èkìtì parapọ̀. Ẹ má gbàgbé o, 1870 tí mo sọ pé woman yìí kú yẹn,
òun náà bẹ̀rẹ̀ ogun tá à ń sọ ẹ̀. So ìgbà tí woman yẹn fi ń kọ ìwé ìsúná dáyárì ẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ ogun yẹn torí 1869 ló kú. Mo ti máa ń sọ tẹ́lẹ̀ dáadáa wípé tó máa sọ pé Yorùbá ò ní ìtàn, bàbá ńlá rọ ni. Yorùbá ní ìtàn. Ó ti yé yín. Ẹnikẹ́ni tó bá sì ń sọ ìtàn Yorùbá tí ò bá ti máa fi déètì lẹ̀, kẹ́ ẹ mọ̀ pé àlọ́ pátápátá ló ń sọ. Àlọ́ òun náà lẹni náà ń sọ. Èmi ò wá bá yín sọ̀rọ̀ tán nísìn. Nǹkan tí mò ń bá yín sọ òun nípa bí a ti ṣe fẹ́ protect ilẹ̀ Yorùbá. Òun ló yẹ kí n sọ nǹkan tí mo sọ ní ìbẹ̀rẹ̀ náà, pé ó dà pé ilẹ̀ Yorùbá ti fẹ́ wó. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú nínú nǹkan tí mò ń ṣàlàyé fún yín lọ. Nígbà tó di, wọ́n bẹ̀rẹ̀ ogun náà ní 1870. Wọ́n sì ja ogun yìí fún 16 years. Kó tó di pé ìjọba Britain àtàwọn missionaries wọ́n ṣẹ̀ wá ní ìgbà náà pé ẹ má jà mọ́, ó yá á mọ̀ dáàbò bò yín. Wọ́n kọ́ sign treaty wípé ní ìsìn báyìí o, ìjọba ni ó mọ̀ dáàbò bò wá o, nǹkan kan bẹ́ẹ̀ yẹn o. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bá ìlú sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo àwọn ìlú yẹn wá ń jọwọ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Báyìí ni ìjọba Britain ṣe bẹ̀rẹ̀ sí ní gbàṣàkóso ilẹ̀ wa, tó di pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní colonize wa, ní colonization ṣe wá bẹ̀rẹ̀ officially ní 1894. So after ìgbà tí omi àlàáfíà ilẹ̀ Yorùbá ti dàrú, òun ni wọ́n ṣẹ̀ wá bẹ̀rẹ̀ tó jẹ́ pé ó ti dìjà àti bẹ̀rẹ̀ sí bára wa jà gidi, ìjà bọ́n. Òun ni wọ́n ṣẹ̀ wá gbàṣàkóso ilẹ̀ wa, wọ́n ṣẹ̀ wá colonize wa. Ìyẹn ló wá mú wọn láti 1894 títí dé 1960 kó tó di pé wọ́n wá fi wá sí abẹ́ ìgbèkùn orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1960. No, ní ọdún 1914, torí gbà yẹn ni a ti wọ amalgamation sí orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé a wá gba òmìnira ní ọdún 1960. Ṣé ti rí? Gbogbo àwọn nǹkan tí mo sọ fún yín, àwọn nǹkan tó ṣẹlẹ̀ real life ni, tẹ́rí ẹ̀ sì wà, tẹ́yin náà lè kà nípa rẹ̀, tẹ́ lè mọ̀ nípa rẹ̀. Kí wá ni mò ń gbìyànjú àti sọ? Báyìí nìsín, àwọn èèyàn wa oríṣiríṣi ìjà là ń bára wa jà lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi ni mo ga jù, ìwọ ló ga jù. Èmi ni mo kúrú jù, ó kúrú jù mí lọ. Ẹ̀sìn mi ló dáa jù, kò dáa tó tiẹ̀. Gbogbo àwọn ọjà ẹ̀ tó wá jẹ́ pé ìlú kan tí wá dislike ìlú kejì, ìlú kan ò fẹ́ rí ìlú kejì, kò tiẹ̀ fẹ́ rí kẹsàn kankan nípa ìlú kejì rárá nílé tó burú jáì. Ìdí rẹ̀ tí mo fi wọ̀ pé mo gbọ́dọ̀ ṣe fọ́nrán yìí láti sọ fún yín wípé ohun tó wà lẹ́yìn kíní kan ó ju kíní kan lọ, ẹni tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. So nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn, and we are losing it. We are losing it, and I'm not going to sugarcoat anything. Mi tiẹ̀ ní sugarcoat anything rárá. Nǹkan tí màá kọ́ sọ, òun náà ni wípé mo sọ ní kòpẹ́kòpẹ́ yìí pé nígbà tí àwọn òyìnbó kọ́kọ́ fojú gan ni wa ní 15th century, ó yà wọ́n lẹ́nu lọ́pọ̀lọpọ̀ àwọn kan tó bá. Ẹ má gbàgbé pé àwọn kan lọ bá ní ìgbà náà. Ní ìgbà tá a sì wá gbé abẹ́ ìgbèkùn tó jẹ́ pé almost how many years nísìn, 1914 títí dìsìn, that's about 112 years àti ìbọ̀nú ẹ̀ títí dìsìn. Àwọn kan náà ló wà ní ìjọba ńgbà náà. So ọba tó jẹ tìlú tòrò àti eléyìí tó jẹ tí gbogbo ẹ̀ dàrú, orúkọ wọn ò ní parẹ́. Nǹkan tí mo fẹ́ ká mọ̀ nìyẹn. Orúkọ wọn ò ní parẹ́ fáàbàdà. Bẹ́ẹ̀ sì tún ni nǹkan míì tí mo tún wá fẹ́ sọ, òun náà wà ní pé lóde òní, ìbúlẹ̀ rẹ̀ pé wọ́n ti ń dàrin wa rú, orí ẹ̀rọ ayélujára ni.
orí ẹ̀rọ ayélujára ní ìdí pàtàkì rèé jẹ́ pé bó o bú mi jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀rọ ayélujára ìní dán ọ lóhùn. Ò bá àkọ́kọ́ kúkọ máa sọ tèmi ní nǹkan bẹ́ẹ̀ bó wù ọ gbà bó wù ọmọ gbà ìní dá ọ lóhùn torí mo mọ̀ pé ó ṣeé ṣe kó jára àwọn mọ̀dàrú tí wọ́n ti gbìn láti wá dalẹ̀ Yorùbá rú. So ẹ̀yin tó bá ti jẹ́ pé ẹ ti fi ṣàṣà ẹ ti sọ di ẹ̀wù tẹ gbé wọ̀ wípé dandan èèyàn lẹ́mọ̀ bú lórí ẹ̀rọ ayélujára, ẹ tètè lọ mọ ọkọ tó ń ṣe. Tó bá yẹ pé èèyàn lówó sponsor yín ẹ lọ dáwọ́ ẹ náà padà. Bí ó sì jẹ́ èèyàn ló sponsor yín bẹ́jẹ́ yín náà lẹ́ẹ̀kọ́ fi ṣe àṣà ìgbéyà kówó ṣáà ti wọlé ni, ẹ tètè máa mọ̀ pé igi gbogbo àti bá ti kọ ọkọ̀ sórí ẹ̀rọ ayélujára igi lẹ̀ ń gbé sáró. Èèyàn kan ń bọ̀ tí ó wà ṣáná sí. Ẹ wo mi fẹ́ kí fídíò yìí gùn jùjùjùjù, mi fẹ́ kó gùn jùjùjù. Mo ṣáà mọ̀ pé ọ̀rọ̀ mi ọlọ́gbọ́n ló lè yé. Tẹ bá fẹ́ ìwé tí mo sọ 17 years in Yoruba country, ó dà pé ó wà lórí website mi www.abinibihub.com. ó wà ńbẹ̀ 17 years in Yoruba country. And one other thing ni pé ẹni tí ó bá wá l'access sí kó send message sórí WhatsApp tó wà lókè yìí. Mi guarantee pé màá send ẹ̀ sí yín, mi guarantee pé màá send ẹ̀ sí yín directly, but tẹ bá send message then màá máa rún nǹkan tí mo lè ṣe sí. Ẹ ṣeun.